Lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Adéwuyì ọmọ bíbí ìlú Ifọ̀n Ọ̀ṣun ni mí tí mò ń ṣojú àjọ kan ẹgbẹ́ kan tí à ń pè ní Concerned Citizen láti ìlú Ifọ̀n Ọ̀ṣun. Ohun tí a rí tá a fi wà níbí ní àárọ̀ yìí ó ní àwọn kùdìẹ̀kudiẹ tí ó ń ṣẹlẹ̀ ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ ẹjọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tá à ń pè ní judiciary. Kí lohun tá a rí, kí lohun tó ṣẹlẹ̀? A rí wípé ní ọjọ́ 26 oṣù kẹta ọdún 2025 tá a wà yìí ni wọ́n ṣe ikú pa ọkùnrin kan tí à ń pè ní Lukman Akorede ní ìlú Ifọ̀n Ọ̀ṣun lágbègbè kan tí à ń pè ní Àòrò Àfin. Kì í ṣe pé wọ́n pa Lukman lásán o, wọ́n pa Lukman débi pé wọ́n gé orí ẹ̀ wọ́n gbé lọ, wọ́n gé apá ẹ̀ wọ́n gbé lọ, wọ́n gé ẹsẹ̀ ẹ̀ wọ́n gé lọ, wọ́n tún yọ ojú ara rẹ̀ wọ́n gbé lọ, wọ́n bu ẹran itan rẹ̀ wọ́n yọ ọkàn rẹ̀. Ẹ dákun, irú ikú wo lápèlé tó ju wípé ikú àwọn agbénipa, àwọn agbéniṣòwò, àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ibi tí wọ́n fi ìlú Ìlóbù ṣe ibùgbé. Ìgbà tí Ọlọ́run á dẹ̀ ṣe àwọn tí ọ̀rọ̀ yìí ṣojú wọn kò ró, wọn identify àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí. Eléyìí ọ̀kan Jáwíṣẹ́, ọ̀kan Mojeed, àwọn méjèèjì ní ilé ẹjọ́ ti tì mọ́ ilé ìfipamọ́ tá à ń pè ní correctional center. Láti ìgbà yìí tí ẹjọ́ dẹ̀ ń lọ, ohun tí a máa rí ni wípé adájọ́ tó wà ní ètò ẹjọ́ yìí ó lọ fún ọludé. Adájọ́ mìíràn tí wọ́n gbé wá láti wá relief, láti wá dá sí ọ̀rọ̀ tó bá súyọ títí ìgbà tí ẹni tó wà lọ́ludé tí ó fi dé. Ẹ mọ́ gbàgbé o, lẹ́yìn ìgbà tí àjọ tí à ń pè ní DPP, Department of Public Prosecution, tí wọ́n ti sọ pé lódodo ọ̀rọ̀ wà nú ọ̀rọ̀ yìí, wọ́n dẹ̀ pànìyàn, wọ́n pa Lukman, wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ nínú ìwé wọn. Bóyá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí àbí irọ́ tí wọ́n pa fádájọ́ a ò mọ̀. Ohun tá à ń gbọ́ ni pé wọ́n fẹ́ fi àwọn apaniṣòwò yìí, wọ́n fẹ́ fi wọ́n sílẹ̀. Ṣé kí n tún jẹ́ kẹ́ ẹ mọ̀, arákùnrin tó pa Lukman yìí o, ó ti ṣerú rẹ̀ náà tó pààyàn bẹ́ẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ dé nínú oṣù kejì ọdún tá a wà yìí láti ẹ̀wọ̀n ni o. Ó dé náà ló tún ṣe ikú pa Lukman Akorede. Ǹjẹ́ irú ojú wo, irú báwo ni ó ṣe rí tí irú apànìyàn bá tún dé? Jẹ́ kò ní continue láti tún máa ṣiṣẹ́ bí ọwọ́ rẹ̀. Wọ́n wá ń sá sí abẹ́ wípé èèyàn pàtàkì ni wọ́n ní owó lọ́wọ́. Ǹjẹ́ gbogbo wa ládẹ mọ̀ wípé àwa tá a bá léèyàn tá a ní owó, ilé ẹjọ́ náà níbi tá a lè ké gbàjarì lọ la ṣe ń ké gbàjarì sí ọ̀dọ̀ ìyá wa Adépẹ̀lẹ́ Òjó àti gómìnà wa ọlọ́lá jùlọ Aṣíwájú Nurudeen Jackson Adeleke kí wọ́n gbà wá o. Wọn ò gbọ́dọ̀ fi àwíṣe àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n jọ ń pààyàn, wọn ò gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ o. Nítorí wípé fífi wọ́n sílẹ̀ yìí aburú ni ó jẹ́ nínú community. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó ṣẹlẹ̀. Wọ́n ń gbà lérò ni kò gbọ́dọ̀ wá sí ìmúṣẹ o. Wọ́n ń gbà lérò ni kò gbọ́dọ̀ wá sí ìmúṣẹ o. Tó bá wá sí ìmúṣẹ, ohun kí ni ká ti pe ilé ẹjọ́ tá a gbọ́kànlé o. Ohun kí ni ká ti pe ìjọba tá a gbẹ́mílé tí irú rẹ̀ bá ń ṣẹlẹ̀. Ẹni tó pààyàn tí wọ́n fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé apànìyàn ni. Èmi ò gbọ́ rí lábẹ́ òfin o wípé ìdáríjì wà fún ẹni tó pààyàn tí wọ́n bá láàfẹ̀sùn kàn. Ẹ jẹ́ kí wọ́n ṣèwádìí rẹ̀ bóyá kò rí bẹ́ẹ̀, kí ló ń kán wọn lójú láti lọ mú Àwíṣẹ kúrò lẹ́wọ̀n sí. Eléyìí ni ohun tá à ń béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti pàápàá jùlọ àjọ tó ń rí sí awuyewuye yìí tá a mọ̀ sí judiciary, kí wọ́n dákun o. Àwọn mọ̀lẹ́bí Akorede òun la ti ń rí látẹ̀kàn yìí, àtìyàwó àtàwọn ọmọ. Ẹni tí ò bá ti fẹ́ kí irú eléyìí kó ṣẹlẹ̀ sí ìdílé òun, wọn ò gbọ́dọ̀ dáṣọ ọrú ẹ̀ sọ̀rọ̀ láti lọ fi Àwíṣẹ àti àwọn ẹmẹ̀wà rẹ̀ sílẹ̀ o. Ẹnikẹ́ni tó bá lọ́wọ́ sí ìpayín keke, ẹkún, ìbànújẹ́ kò ní tán lẹ́dẹ̀ onítọ̀hún, kò ní tán nínú ilé onítọ̀hún o. Gbogbo ẹni tó bá lọ́wọ́ sí i níkọ̀rọ̀ àbí ní gbangba láti lè ṣe ìtúsílẹ̀ fún àwọn agbénipa, àwọn agbéniṣòwò yìí,
ọ̀rọ̀ bí ẹkún kò ní tán nínú ilé wọn ọ̀rọ̀ bí òṣè kò ní tán nínú ilé wọn eléyìí la ní ká fi tó ẹ̀yin oní ìwé ìròyìn létí kẹ́ bá wa sọ fáyé. À ń ké gbàjarè sí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun, à ń ké gbàjarè sí gbogbo àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà, à ń ké gbàjarè sí gbogbo àgbáyé wípé Akórèdé gbọ́dọ̀ rí ìdájọ́ òdodo. Akórèdé gbọ́dọ̀ rí ìdájọ́ òdodo. Ìdílé Akórèdé gbọ́dọ̀ gba ìdájọ́ òdodo. Eléyìí ni ó jẹ́ ìtúsílẹ̀ àti ìfiọkànbalẹ̀ fún àwọn ẹbí, ará àti ọ̀rẹ́ olóògbé Akórèdé Lukman. Ẹ ṣé. Ẹ máa dárúkọ yín. Èmi ni Lukman Rukayat Akórèdé. Mo jẹ́ ìyàwó kejì fún Akórèdé. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní on 26 oṣù kẹta tó ṣẹlẹ̀ sí ọkọ mi. Friend ẹnìkan kan wá ara àwọn tó jẹ́ bíi surrounding community wọ́n kàn wá pè nílé pé torí ogun ṣẹlẹ̀ ní ìlú Fọ́n ní during that time. So wọ́n wá pè láti ṣe wọ́n yóò sì pètù sáwọ̀ tó yẹ pé kò sí ìjà kankan mọ́, kò sógun kankan mọ́. Even ibi tá a sá lọ gan òun náà ló pè wá pé ká máa bọ̀ wá sílé, pé kò sí nǹkan kan mọ́ ká máa bọ̀ wá. Àwọn ará àdúgbò náà ti padà sílé. So ara àwọn ilé tán wá sún yẹn ní ìkan nínú àwọn tó jẹ́ ará community náà wá bá pé nínú ilé tán sùn wọ́n sọ pé wọ́n ti sùn kan pé òun fẹ́ lọ bóyá òun lè rí aṣọ mú fún àwọn ìyàwó òun torí látìgbà tí ogun yẹn ti ṣẹlẹ̀ aṣọ ẹyọ kan ní òun wọ̀ káàkiri àti ìyàwó pé kánjọ́ kan sin òun lọ sí ilé. Dáàdì wa bá ní pé ọ̀dà náà dáàdì wa sì tẹ̀lé lọ lé nìyẹn. My husband ọkọ mi wọ́n ṣe sin lọ sílé bí Lukman ṣe sìn wọ́n lọ sílé nìyẹn. So mo wá ń retí pé ó ti yẹ kán dé láti bí 7 náà ti dìjọ lọ 8 ń lù 9 ń lù kí ló ń ṣẹlẹ̀ mo ṣáà ń try nọ́mbà ò lọ. So ẹ̀rù ti ń ba èmi náà nínú ilé tọ́rọ̀ náà lẹni tó jẹ́ pé ó ń fi wá lọ́kàn balẹ̀ sínú ilé ó dẹ̀ jẹ́ nìkan tó wà kẹrin pẹ̀lú àwọn ọmọ kì í fẹ́ kí bóyá ìyàwó tàbí àwọn ọmọ pé kíyà jẹ wọ́n tàbí kan. So mo ṣe wá ó ti yẹ kí dáàdì yín dé bí mo ṣe rí mo ṣe wá lọ bá àwọn tó jẹ́ ara àwọn community nìyẹn bí mo ṣe fòbọ́ pé ẹni yìí ti lọ ẹni ara àwọn community náà làwọn wá bá pé kán wá bá òun mú aṣọ ńlẹ̀ mo dẹ̀ ti ń retí láti bíi 7 mi rí 10 ló ti lù yìí ní 7 àárọ̀ 10 ló ti lù yìí kí ló ń ṣẹlẹ̀ bí àwọn community náà ṣe ń wá káàkiri nìyẹn ìgbà tó fi di bíi 4 bá ṣe ń ṣàtìkọ àti wákàtà tàṣà rí létà là ń gbọ́ pé àpàṣẹ àwíṣẹ́ ti pa pé àwọn àwíṣẹ́ tí mú wọ́n dẹ̀ ti pa. So mo bẹ̀ ìjọba ó ń jọ ọ sí jọ ànúwò wa inú àwọn tí ó dìjọ lọ torí àwọn mẹ́rin náà jọ lọ inú àwọn mẹ́rin tó jọ lọ yẹn àwọn 3 tí wọ́n mú wọ́n fẹ́ lọ bí wọ́n ṣe ń débẹ̀ báyìí ó ní àwíṣẹ́ ní pé kán lọ pa pé Akórèdé yìí òun gangan ní kẹ́ lọ pa. So ara àwọn tó wá jọ lọ yẹn tán mú ìmú pé ìgbà tí lẹ́tà tí wọ́n ṣàwọn àwọn káàkiri tó di pé wọ́n rí àwọn náà làwọn wá ń fún wa lábọ̀ yìí pé àwíṣẹ́ gangan ibẹ̀ inú ilé rẹ̀ gangan ni wọ́n má wọn lọ wọ́n jẹ́ Akórèdé sọ́tọ̀ pé àwọn ọmọ bíi wọ́n fà wọn sọ́tọ̀ wọ́n fà Akórèdé sọ́tọ̀ àwọn ò ṣàmọ̀ nǹkan tó àwọn kàn rí pé wọ́n wá gbé báàgì rẹ̀ fún àwọn àti ṣẹ́ẹ̀tì ẹni. So àwọn ọmọ bóyá ó jàjàbọ́ ni tàbí kan wọ́n á sọ wípé wọ́n ní kán lọ pa wọ́n sí Ìlóbù gangan kán lọ pa wọ́n sí ààfin Ìlóbù òun ni. So gbogbo àwọn tó ṣàṣìṣẹ́ yẹn àwọn ẹni yẹn wọ́n rí àwọn yẹn sọ ẹni tó iṣẹ́ yẹn wọ́n sọ wọ́n. So àwíṣẹ́ wọ́n ń deny pé òun ò sí òun mọ́wọ́ òun mẹ́ṣẹ̀. Mo wá bẹ̀ ìjọba kán jọ̀ kán dákun kán bá ṣe investigation pẹ̀lú ọ̀rọ̀ yìí wọ́n á rí òkodoro ọ̀rọ̀ kán jọ̀ kán dákun. Mo mọ̀ pé wọ́n ti rí kodoro ọ̀rọ̀ kán mọ́ dọwọ́ bò ó torí nǹkan tó ń sọ ni wípé àwíṣẹ́ ò sí bẹ́ẹ̀ à ń gbọ́ wípé wọ́n ti fẹ́ dẹjọ́ wọ́n bòkú rẹ̀ lọ́dọ̀ wọ́n ṣe gbogbo àti ń gbọ́ wípé wọ́n ti fẹ́ dẹjọ́ irú kí ìjọba jọ̀ kan dákun kán má jẹ́ kí ìyà jẹ Lukman gbé o àwọn ìyàwó rẹ̀ o àwọn ọmọ wọn ọ̀rọ̀ náà lọ kò sí skul kò sí kan ebi dẹ̀ ń pa wá kán jọ̀ kan dákun wọ́n á má jẹ́ kí Lukman kú sí ipò rọ kó lóòtítọ́ kó má kú sí ipò rọ kán jọ̀ kan dákun kán ṣàánú fún wa kán ṣàánú kán má jẹ́ kán ìdájọ́ òdodo la fẹ́ o lórí ọ̀rọ̀ Lukman ìdájọ́ òdodo là ń fẹ́ kán jọ̀ kán gbà wá kán dájọ́ ìbò bá ṣe yẹ kán jọ̀ kán dákun.